kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì wa ti ọ̀sẹ̀ yìí láti ìjọ wa Yewa Anglican Diocese lábẹ́ ìdarí bàbá wa Revd Dr. Michael Adébáyọ̀ Oluwarohunbi. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run a gbé yín ga fún ọ̀rọ̀ yìí rẹ, a sì béèrè fún oore ọ̀fẹ́ tí a fi mú lò tí a sì fi yẹ fún ìjọba rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bàbá nínú Olúwa bá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ tèmi ni Jùgbé Michael láti Idiroko Archdeaconry. Ṣé bàbá wa bá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ mi ni Evangelist Matthew Kọ́láwọlé Oduntan láti Idiroko Archdeaconry. Ṣé orúkọ tèmi ni àlùfáà Oríyọ̀mí Ọ̀ṣọ́. Lọ́sẹ̀ tí ṣe ọjọ́ ìsinmi kejìdínlógún lẹ́yìn mẹ́ta lọ́kan, ohun tí à ń gbéyẹ̀wò ti ṣe àkórí ọ̀rọ̀ wa náà ni àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìn-àjò sí ìjọba ọ̀run, ìfọ̀rọ̀wọ́n jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkórí wa ni ìpèníjà tó wà nínú ìfarahàn bí arìnrìn-àjò sí ìjọba ọ̀run. Ìpèníjà tó wà nínú ìfarahàn bí arìnrìn-àjò sí ìjọba ọ̀run, à ń wo apá karùn-ún rẹ̀. Orí ọ̀rọ̀ wa ni aṣọ ìrí. Ẹ̀kọ́ kíkà wa ó wà nínú ìwé Zechariah orí 3 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 7. Ìwé Zechariah orí 3 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 7. Bàbá wa bá wa kà á. Ó sì fi Joshua olórí àlùfáà hàn mí. Ó dúró níwájú áńgẹ́lì Olúwa. Sátánì sì dúró lọ́wọ́ ọ̀tún rẹ̀ láti kọjú ìjà sí i. Olúwa sì wí fún Sátánì pé, Olúwa bá ọ wí, ìwọ Sátánì. A ní Olúwa tí ó ti yan Jerúsálẹ́mù, ó bá ọ wí. Igi náà kọ́ èyí tí a mú kúrò nínú iná. A sì wọ Joshua lé aṣọ ìrí, ó sì dúró níwájú áńgẹ́lì náà. Ó sì dáhùn, ó wí fún àwọn tí ó dúró níwájú rẹ̀ pé, bọ́ aṣọ ìrí náà kúrò lé ara rẹ̀. Ó sì wí fún un pé, wò ó, mo mú kí àìṣedéédé rẹ kúrò lọ́dọ̀ rẹ, èmi yóò sì wọ̀ ọ́ ní aṣọ ẹ̀yẹ. Mo sì wí pé, jẹ́ kí wọ́n fi láwàní mímọ́ wé e lé orí. Wọ́n sì fi láwàní mímọ́ wé e lórí. Wọ́n sì fi aṣọ wọ̀ ọ́. Áńgẹ́lì Olúwa sì dúró tì í. Áńgẹ́lì Olúwa sì tẹnu mọ́ ọ fún Joshua pé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, bí ìwọ bá rìn lé ọ̀nà mi, bí ìwọ ó sì pa àṣẹ mi mọ́, ìwọ ó sì ṣe ìdájọ́ ilé mi pẹ̀lú, ìwọ ó sì pa òfin mi mọ́ pẹ̀lú, èmi ó sì fún ọ ní ààyè àti rìn láàrin àwọn tí ó dúró yìí. Ṣé bàbá àti gbogbo bí wọ́n ti kà, ẹ jẹ́ kí ẹ yára wo èròǹgbà wa. Èròǹgbà wa kìíní sọ pé láti ṣàlàyé èròǹgbà aṣọ èérí nínú eré ìje kìrìsìtẹ́nì wa, láti ṣàlàyé èròǹgbà aṣọ èérí nínú eré ìje kìrìsìtẹ́nì wa. Èròǹgbà kejì sọ pé láti jíròrò lórí àwọn okùnfà rẹ̀, láti jíròrò lórí àwọn okùnfà aṣọ èérí. Èròǹgbà kẹta láti ṣe àtúpalẹ̀ èrèdí títẹ̀síwájú láti jẹ́ mímọ́ nínú aṣọ òdodo arìnrìn-àjò wa, láti ṣe àtúpalẹ̀ títẹ̀síwájú ìyẹn èrèdí títẹ̀síwájú láti jẹ́ mímọ́ nínú aṣọ òdodo wa ní èròǹgbà wa. Ẹ jẹ́ kí a wo ìfára wa, bàbá wa. Ìfára sọ pé aṣọ èérí jẹ́ ìfarahàn ìdọ̀tí bí epo, èébì, ẹ̀jẹ̀ tàbí ẹ̀jẹ̀ lórí aṣọ funfun tí ó mọ́ gidigidi. Ní aṣọ èérí jẹ́ ìfarahàn ìdọ̀tí àwọn bí epo, bí èébì tàbí ẹ̀jẹ̀ lórí aṣọ funfun tí ó mọ́ gidigidi. Wọ́n wá tẹ̀síwájú, wọ́n ní tàbí ó lè jẹ́ aṣọ ẹgbẹ́jẹdá bákan náà, ó lè jẹ́ lára aṣọ ẹgbẹ́jẹdá. Nínú ẹ̀kọ́ wa lónìí, wòlíì Zechariah rí ìran Joshua àlùfáà ńlá tí ṣe àlùfáà àgbà kan tí a wọ̀ ní aṣọ èérí. Èrèdí èyí ni láti sọ Joshua di ẹni tí kò lè dúró níwájú Ọlọ́run. Síbẹ̀síbẹ̀ Ọlọ́run wà ní ìhà rẹ̀ láti gbèjà rẹ̀. Joshua yẹn dúró fún ìjọ Ọlọ́run nígbà tí aṣọ èérí dúró fún ẹ̀ṣẹ̀.
Báwo ni ìran yìí ṣe kan ìjọ Ọlọ́run lónìí? Ẹ̀kọ́ wa tí òní yóò tan ìmọ́lẹ̀ sí. Wọ́n jẹ́ kó yé wa pé ìjọ Ọlọ́run dúró fún Joshua nígbà tí aṣọ èérí dúró fún ẹ̀jẹ̀ tí ṣe ẹ̀ṣẹ̀. Eléyìí sì jẹ́ aṣọ èyí tí a wọ Joshua tí ṣe ìjọ Ọlọ́run. Ẹ̀kọ́ wa tí òní ohun tó ń kọ́ wa nìyí. Mo mọ̀ pé nínú ìbéèrè wa àwọn bàbá yóò ràn wá lọ́wọ́ láti ní ìmọ̀ sí. Jẹ́ ká wo àwọn ìbéèrè wa fún ìjíròrò. Ìbéèrè kìíní, wọ́n ní báwo ni aṣọ èérí ti yí ọ sí ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ wa lónìí? Bàbá wa, wọ́n ní báwo ni aṣọ èérí ti yé wa sí? Aṣọ èrí Ibi tí a kà yìí bẹ́ẹ̀ ni. aṣọ èrí ó yé wa sí ẹ̀ṣẹ̀, àwọn ìwà ìmọ́, Ìwà ìmọ́, ìwà ìtọ́, ìwà tí ò yẹ ká bá lọ́wọ́ ọmọ Ọlọ́run. Ọlọ́run ṣe túmọ̀ sí pé aṣọ èérí yẹn láwọ Joshua yẹn jẹ́ àwọn tí kò tọ́ ẹ̀ṣẹ̀ nínú ayé àwọn ọlọ́tí kò yẹ ká bá lọ́wọ́ wọn. Ẹ ṣé bàbá wa, Olúwa ò ní pàlàkà yìí, wọ́n ti fi ràn wá lọ́wọ́. Ìbéèrè kejì bàbá wa, wọ́n ní gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìwé ìfihàn tí a gbé yẹ̀wò ní orí kejì ẹsẹ̀ 9, wọ́n wá ní kí ni ìtumọ̀ aṣọ ìgúnwà Kìrìsìtẹ́nì? Báwo ni ó ṣe lè di aṣọ èérí? Aṣọ ìgúnwà Kìrìsìtẹ́nì jẹ́ aṣọ òdodo. Aṣọ òdodo. Láti jẹ́ olódodo. Jẹ́ wà mímọ́. Mímọ́. Jẹ́ ohun tó tọ́ àti ohun tó yẹ fún tí Kìrìsìtẹ́nì. à ń retí lọ́wọ́ àwọn Kìrìsìtẹ́nì. Ẹ ṣé bàbá wa, ẹ ṣé. Wọ́n wá ní báwo ni aṣọ ìgúnwà yẹn, ètò ẹ̀túmọ̀ yẹn, báwo ló ṣe lè di aṣọ èérí? Nǹkan tí a lè bá lọ́wọ́ Kìrìsìtẹ́nì. Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Gẹ́gẹ́ bí èèyàn sùn. Tí kò yẹ ká bá. Àwọn tí kò yẹ ká lọ́wọ́ Kìrìsìtẹ́nì nígbà tó bá ba lọ́wọ́ ẹ̀ aṣọ ìgúnwà yẹn di aṣọ èérí. Ìṣe àwọn bí ìwà àìtọ́, ìwà ibi àìlóòótọ́, bí aláìmọ̀kéèyàn máa parọ́. ibi irọ́, ẹ̀ṣẹ̀, ibi irọ́ pa, ìwà olè, àti bá a ṣe àwọn ìwà wo ni ká lè kẹ́kọ̀ọ́ sí àwọn ìwà wo ni kò yẹ àti nǹkan tí kéèyàn ṣe nǹkan ó sì máa sọ pé òun ṣe. Wọ́n kó tó máa sẹ́kọ̀ọ́ kọ́ lòun ṣe. Bí kíkéèyàn jí nǹkan bí ìwà olè pàṣẹ́gà àwọn ìwà gbogbo tí Bíbélì fọwọ́ tẹ̀. Ṣé bàbá wa, ẹ ṣé, wọ́n ti jẹ́ kó yé wa pé gbogbo àwọn ìwà tí kò tọ́ tí kò yẹ ọmọ Ọlọ́run nígbà tí a bá ń ṣe níṣe là ń fi aṣọ èérí wa à ń sọ aṣọ ìgúnwà wa di aṣọ èérí. Ẹ ṣé. Ìbéèrè kẹta wa, wọ́n ní ipa wo ni aṣọ èérí ní ìrìn àjò wa sí ìjọba Ọlọ́run? Gẹ́gẹ́ bí àjẹkánú Mátíù, wọ́n ní ipa wo ni aṣọ èérí nínú ìrìn àjò wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì sí ìjọba Ọlọ́run? Ipa tí aṣọ èrí ní ìrìn àjò wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì lọ sí ìjọba Ọlọ́run. Tí a bá wo ìwé Mátíù orí 22 ẹsẹ̀ 11 Bẹ́ẹ̀ni. sí 13, ó sọ fún wa pé nígbà tí ọba náà wá ìwo àwọn tí ó wá jẹun, ó rí ọkùnrin kan níbẹ̀ tí kò wọ aṣọ ìyàwó. Ó sì bí pé, ọ̀rẹ́, ìwọ ti ṣe wọ ìhín wá láì ní aṣọ ìyàwó, kò sì lè fọhùn. Nígbà náà lè ọba wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé, ẹ dì í tọwọ́ tẹsẹ̀, ẹ gbé e kúrò, kí ẹ sì sọ sínú òkùnkùn lóde. Níbẹ̀ ni ẹkún òun ìpayín keke yóò gbé wà. So aṣọ èrí ipa tí ó ní gẹ́gẹ́ bí arìnrìnàjò lọ sí ìjọba Ọlọ́run ni pé òun jẹ́ kí ènìyàn ní oore ọ̀fẹ́ láti dúró níwájú Ọlọ́run. So ipa tó ní ó jẹ́ ìdíwọ́, ó jẹ́ ìdènà fún ọmọ Ọlọ́run láti lọ sí ìjọba Ọlọ́run. Ẹ ṣé bàbá wa, wọ́n ti bá wa tàn mọ́lẹ̀ sí pé ó lè jẹ́ ìdíwọ́ tàbí ìdènà fún àwa Kìrìsìtẹ́nì láti wọ ìjọba Ọlọ́run. Wọ́n sì ti sọ wá, wọ́n ti kọ́ wa yìí, wọn Olúwa ràn wá lọ́wọ́ láti ṣe ohun tó tọ́ ká lè yàgò fún àwọn ìdíwọ́ yìí. Bàbá wa, ẹ ṣé, Olúwa ní pàlàkà yìí. Jẹ́ ká wo ìbéèrè kẹrin. Wọ́n ní gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, wọ́n ní ká ṣàlàyé èrè ìdí tí aṣọ òdodo wa gbọ́dọ̀ máa wà ní mímọ́. Bàbá wa, ibi tí a gbé yẹ̀wò nínú Joshua yẹn. Bàbá wo tá a gbé yẹ̀wò nínú Joshua yẹn, ó jẹ́ kó yà pé a ní láti jẹ́ mímọ́. Gẹ́gẹ́ bí bàbá wa ṣe jẹ́ mímọ́. Èrè díẹ̀ nìyẹn. Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ jẹ́ mímọ́ gẹ́gẹ́ bí bàbá ṣe jẹ́ mímọ́. Láfi lè dún wájú Olúwa, láfi lè rojú Olúwa. Kò fẹ́ rí nǹkan ìdọ̀tí níwájú rẹ̀. Torí kìí ṣe ẹni ìdọ̀tí. Ẹni ìdọ̀tí ló bá lóní ká náà jẹ́ mímọ́, kò sí jẹ́ mímọ́. Èrè díẹ̀ nìyẹn. A jẹ́ ká lè tọ́ níwájú Olúwa, a lè dúró wájú ẹ̀, a lè gbàdúrà, a lè gbọ́ tiwa. Èsì ohun ìdíwọ́ kan. Èsì ohun ìdíwọ́, ẹ ṣe ìdí ẹni kò ní sáyè fún ohun ìdíwọ́ láti bá Ọlọ́run lẹ́pọ̀. Ẹ ṣé bàbá wa, ẹ̀kọ́ náà lẹ́kọ́ wa lónìí. Fún àfikún tí a bá wo Jákọ́bù yẹn orí 4 ẹsẹ̀ 7 sí 8. Ẹ ṣé ọ̀dọ́ wa. Ó ní
nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọ ojú ìjà sí èṣù, òun ó sì sá kúrò lọ́dọ̀ yín. Ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀, ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyèméjì. Ìyẹn ni pé gẹ́gẹ́ bí Kristẹni, wọ́n ní pé ká ṣàlàyé èrèdí tí aṣọ òdodo wa gbọ́dọ̀ máa wà ní mímọ́, nítorí pé Ọlọ́run wa jẹ́ mímọ́. Aṣọ òdodo wa ó gbọ́dọ̀ máa wà ní mímọ́, so that a lè ní oore ọ̀fẹ́ láti lè jọ dúró pẹ̀lú Ọlọ́run. Ẹ̀kọ́ ńlá lè jẹ́ fún wa gbogbo àtàkùrà ní ọmọ Ọlọ́run ká lè yẹ níwájú Ọlọ́run yìí. A ní láti yàgò fún aṣọ eré àbí ẹ ṣé bàbá wa, ká sì wòrà ní aṣọ ìgúnwà Ọlọ́run gbè lọ́wọ́ wa. Ẹ ṣé bàbá wa. Ní ìparí, gẹ́gẹ́ bí arìnrìn àjò sí ìjọba ọ̀run, wọ́n ní a ní láti wọ̀ wá ní aṣọ ògo àti òdodo. Àmọ́ ṣá, ọ̀kan lára ìràrékèrèké Sátánì ní láti rí dájú pé aṣọ yìí di ti èérí nípasẹ̀ ẹ̀ṣẹ̀, mímọ́ àti àìmọ́ nípa àwọn àìmọ́. Nítorí náà, àwọn arìnrìnàjò sí ìjọba Ọlọ́run gbọ́dọ̀ ṣọ́ra gidigidi láti má ṣe jẹ́ kí aṣọ òdodo wọn di eléèrí nípasẹ̀ àrékérekè Sátánì. Gẹ́gẹ́ bí ẹ ti ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan, ká ṣọ́ra fún ohun ìdíwọ́ tó lè sọ aṣọ ìgúnwà wa di aṣọ ìṣòrí. Ẹ ṣé bàbá wa. Wọ́n ní fún ìrònú, a fọ aṣọ inú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn bí? Wọ́n ní ṣé a ti fọ aṣọ wa nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn bí? Gẹ́gẹ́ bí ètí ẹ̀sọ́ lẹ́kọ̀ọ́ pé àfi ká fọ̀ wá mọ́ nínú ẹ̀jẹ̀ Kristi, ká fọ aṣọ ìlọ, ká mú àwọn ohun àìmọ́ yẹn kúrò, ká di mímọ́. Ẹ ṣé. Jẹ́ ká yára wo àkọ́sórí bàbá wa, a fẹ́ wo àkọ́sórí wa nínú ẹ̀kọ́ wa tí ò ní. Àkọ́sórí wa yẹn ń bẹ nínú ìwé ìfihàn orí keje. Jẹ́ ká jọ kà ẹsẹ̀ ìkẹrìnlá. Ó ní ó sì wí fún un pé àwọn wọ̀nyí ó jáde láti inú ìpọ́njú ńlá, wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn náà. Ẹ ṣé bàbá wa, Olúwa sọ wá di mímọ́. Gẹ́gẹ́ bí ẹ ti kọ́ wa lónìí, ẹ̀kọ́ ńlá lẹ kọ́ wa pé ká má jẹ́ kí aṣọ ìgúnwà wa di aṣọ èérí, ká yàgò fún aṣọ èérí, ká lè bá a tọ́, ká sì lè yẹ níwájú nínú ayé ìpápá nínú ayé tí ń bọ̀. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run a bẹ̀ ọ́ fún ẹ̀kọ́ tí a ti gbọ́ lónìí láti ẹnu àwọn bàbá wa, pé ká lè mú ẹ̀kọ́ yìí lò, ká lè wà nínú aṣọ ìgúnwà wa tí kò léèrí, ká sì lè yẹ níwájú Ọlọ́run wa nínú ayé àti ní ayé tí ń bọ̀. Ìlà bíbẹ̀ fún ní orúkọ Jésù Kristi Olúwa wa.